ó parí o, wọ́n ti ní kí arábìnrin Maureen Ọmọnìyànlá Bádéjọ ó wà lọ́gbà ẹ̀wọ̀n kirikiri o látàrí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kàn án. Nínú wàhálà rẹpẹtẹ lobìnrin blọ́gà tó ń gbé ìlú London yìí wà o. Ọmọ Nàìjíríà níbi ni Maureen Ọmọnìyànlá Bádéjọ. Òkè òkun tó ń gbé yẹn náà ni ó ti ń ṣe iṣẹ́ ìròyìn ẹ̀ tó sì máa ń gbé sórí Facebook, ṣùgbọ́n ẹ̀sùn fi kàn án tọ́rọ̀ ọ̀hún sì ti gbé lọ́gbà ẹ̀wọ̀n kirikiri níbi ó ti sọ pé pásítọ̀ ìjọ Mountain of Fire kan lo nǹkan dúdú fi bá àwọn ọmọ ìjọ ẹ̀ ṣe. Bákan náà ni wọ́n tún ka oríṣiríṣi ẹ̀sùn sí i lẹ́sẹ̀ wípé kò ẹ̀ṣẹ̀ máa ṣe o, wọ́n bó ṣe ń fi ẹ̀rọ ayélujára dá sọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ ló máa ń sọ̀rọ̀ ẹ̀sìn tó sì máa ń sọ ti àwọn amúlùúdùn náà àti pé ọ̀nà tí ó ń gbà ṣe tiẹ̀ níṣẹ́ ló máa ń dùn mọ́ òórùn wọn mọ́ àwọn alàgbà àjọ tí ó sì máa sọ àwọn nǹkan míì tí kò ṣẹlẹ̀ nípa wọn, èyí tí ilé ẹjọ́ fojú wò bíi ẹ̀sùn cyber stalking. Ní báyìí wọ́n ti ní kí Maureen Bádéjọ Ọmọnìyànlá wà lọ́gbà ẹ̀wọ̀n kirikiri o látàrí bí adájọ́ ṣe yarí kanlẹ̀ wípé òun kò ní fún ní bẹ́ẹ̀lì nígbà tí ìgbẹ́jọ́ tó wáyé lánàá òde òní. Ilé ẹjọ́ gíga kan tó wà lẹ́kọ̀ọ́ ló pàṣẹ lọ́jọ́ kẹfà oṣù kẹta ọdún yìí wípé kí obìnrin ọmọ Nàìjíríà yìí ṣùgbọ́n tó ń gbé lókè òkun sì máa lọ gba atẹ́gùn ní kirikiri náà látàrí ẹ̀sùn oníkókó mẹ́rin tí wọ́n fi kàn án, èyí tí ó dá lórí ìbanilórúkọjẹ́ àti fífi ẹ̀rọ ayélujára dúnkòkò mọ́ ènìyàn. Ṣèbí ṣáájú àsìkò yìí ni ilé ẹjọ́ kékeré kan ti fún ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n tí kóòtù ìyá yìí ti wọ́gi lé ìgbésẹ̀ ọ̀hún tó sì ti pàṣẹ wípé nínú ọgbà ẹ̀wọ̀n kirikiri ni kí Maureen Bádéjọ sì lọ wà o. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ nínú ìwé ẹ̀sùn kan tí wọ́n fi kàn án ni wọ́n ti sọ pé Maureen Bádéjọ yìí àti àwọn èèyàn kan táwọn ti fi ẹsẹ̀ fẹ́ báyìí pé àwọn ìròyìn ìbanilórúkọjẹ́ jáde lórí ìkànnì kan tí ó pè ní GIO TV Media tó sì lo ẹ̀rọ ayélujára Facebook láti bá gbogbo àgbáyé sọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ ọ̀hún pásítọ̀ Àjọṣe Ìṣọlá ọ̀kan lára àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ó darí ìjọ Mountain of Fire and Miracle Ministries MFM nílùú Ìgàndò lẹ́kọ̀ọ́ ní obìnrin yìí kọlù pẹ̀lú ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àti pé ẹ̀sùn tí ó fi kan pásítọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fẹ́ kojú àwọn ará àwùjọ sí ni o tó sì ṣeéṣe kó fi ohun tó gbé jáde yìí da ìlú rú pẹ̀lú. Nínú ọ̀rọ̀ Bádéjọ wọ́n lọ sọ pé ẹlẹ́bọ pọ́nbélé ni pásítọ̀ òun ṣe o àti pé ó ní ẹnìkan tí ẹ̀ máa ń bá mójútó àwọn ètùtù àti ìpèsè fáwọn àgbàlagbà tí pásítọ̀ òun máa ń ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n tún ka ẹ̀sùn míì sí lẹ́sẹ̀ wípé pásítọ̀ tí ó ń sọ yìí tó ń bá ìyàwó pásítọ̀ ìjọ Rìdíìmù sùn ládùúgbò kan náà tí wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá sọ pé irọ́ burúkú ni ọ̀rọ̀ ọ̀hún àti pé níṣẹ́ ló fẹ́ fi da àdúgbò rú. Ẹ̀sùn kan tí wọ́n kà sí Maureen Bádéjọ lẹ́sẹ̀ wọ́n ló sọ pé níṣe ni pásítọ̀ ṣọ́ọ̀ṣì MFM yìí rí odidi màálùú mọ́lẹ̀ lẹ́yìn kùlé ẹ̀ láti máa fi darí àwọn ọmọ ìjọ tó máa ń wá babaláwo. Alàgbà ṣọ́ọ̀ṣì MFM yìí gan ló yẹ kí àwọn èèyàn máa pè ní babaláwo tí ó mọ ìṣègùn dáadáa. Ẹ̀sùn kẹrin ẹ̀wẹ̀wẹ̀ wọ́n ní Bádéjọ bí pásítọ̀ yìí léèrè tí ó fi ń ta omi tó pè ní mana water fáwọn èèyàn lẹ́nu tó pé bó ti ṣe ń rú ẹbọ ló ń gbé ìgbésí àwọn àgbà àti pé irúfẹ́ ìwà tí olórí ìjọ ọ̀hún wò bí ẹni tí ó fi ètò ìjọsìn mímọ́ ṣe ẹ̀fẹ̀ ni o nítorí ọ̀tọ̀ lóhun tó ṣe níkọ̀kọ̀ ọ̀tọ̀ sí ohun tí ó ń kéde ẹ̀ fún aráyé. Ní báyìí adájọ́ àlòkù ti pàṣẹ kí wọ́n tètè lọ fi arábìnrin Maureen Bádéjọ pamọ́ sí Kirikiri Correctional Center nígbà tí ètò ìgbẹ́jọ́ yóò tún máa tẹ̀síwájú lọ́jọ́ 16 oṣù kẹta ọdún yìí. Kẹ́ ò bá gbàgbé ṣáájú àsìkò ní orílẹ̀-èdè United Kingdom lọ́hùn-ún ní ìgbẹ́jọ́ kan tí kọ́kọ́ wáyé nínú oṣù kínní ọdún yìí níbi tí adájọ́ ti pàṣẹ kí arábìnrin Maureen yìí lọ sanwó £100 gẹ́gẹ́ bí owó ìtanràn fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ fún olórí ìjọ MFM dókítà Daniel Olúkọ̀yà àti ìyàwó arábìnrin Fọláṣadé nígbà tí ẹjọ́ tí wọ́n pè é ilé lórí wípé ó jẹ̀bi wọn. Nínú oṣù kẹrin ọdún 2021 ní kóòtù tí kọ́kọ́ pàṣẹ wípé kí Maureen ó sanwó £550 owó euro fún Olúkọ̀yà àti owó £535 owó euro fún ìyàwó olórí ìjọ látàrí pé ó bà wọ́n lórúkọ jẹ́. Yàtọ̀ sí èyí ṣáájú àsìkò yìí pàpà ní ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ògùn ti pa obìnrin láṣẹ láti san mílíọ̀nù 500 million fún ṣọ́ọ̀ṣì MFM àti olórí ìjọ ọ̀hún dókítà Olúkọ̀yà látàrí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kàn án ilé ẹjọ́.